Ẹ káàbọ̀ sórí ètò ààfin ìjìnlẹ̀ lórí ìkànnì wa ATM Media TV. Ó kọ tèmi ò yí padà, Abubakar Tóyìn Mohammed náà ni. Lórí ètò yìí, ó ní a ti máa gbé àwọn àlejò wa tí a sì máa béèrè ìbéèrè 5 lọ́wọ́ àlejò wa. Ìbéèrè kọ̀ọ̀kan ó já sí 2,000. Àlejò wa, ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi náà ni Mutiu Farouk. Iṣẹ́ wo lẹ ń ṣe, ọmọ ìlú bo ni? Iṣẹ́ tí mo yàn láàyò ni ká bá ní fún iná ṣe, ká bá ní finá dára sí aráalé. Ọmọ bíbí ìlú wo ni mí? Ǹjẹ́ láyà? Mo láyà. Àyà yín gbà? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti ṣe tán? Bẹ́ẹ̀ni. Ẹ mú béèrè. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelo lẹ mú? Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ní òrùkú tindí, òrùkú tindí, òrùkú bí igba ọmọ, gbogbo wọn ni wọ́n ya àjẹ́. Síwájú kẹ́ ẹ tó dáhùn ìbéèrè yẹn, kí ni ìtumọ̀ òrùkú tindí? Ẹ jẹ́ kí a wo bí bá a ṣe pè jáde lẹ́nu. Òrùkú tindí ó jẹ́ bí nǹkan tí ẹ jẹ́ ká fi eléyìí ṣe àpèjúwe. Ẹ rí pé eléyìí ó yí roborobo ọ̀pọ̀. Jòjó roborobo gan pàápàá. Ká sọ pé nǹkan tí ó gùn. Ẹ gúnlẹ̀. Ká sọ pé nǹkan tí ó gùn tó kúrú. Nǹkan tí ó gùn òun là ń pè ní òrùkú tindí. Ní ìmòye tèmi o. Níwòye tẹ̀yin. Tá bá ní òrùkú tindí, òrùkú tindì, ó jẹ́ ìpèdè láti jẹ́ kí ọmọ kó ronú jinlẹ̀, láti jẹ́ kí èèyàn kó ronú jinlẹ̀. Ó yá fún ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ẹ sọ ìtumọ̀ rẹ̀. Ata ni. Ata. Ni. Báwo ló ṣe jẹ́ ata? Ìdí tó fi jẹ́ ata ni pé ẹ rí tá a bá mú kóró ata tá a bá fi sójú yọ ta yàn, tá a bá tún mú ìmíì tá a tún fi sójú yọ ta yàn. Ìdí nù ni wọ́n fi ní òrùkú tindí, ó bí igba ọmọ, gbogbo wọn ni wọ́n ya àjẹ́. Ọ̀gá o. Ìbéèrè 10 ló wà inú ìkòkò tí ẹ̀ ń wò wájú yín. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelo nù. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún. Ẹlẹ́ẹ̀karùn-ún. Àlọ́ o, pẹ́tẹ́ lọ, pẹ́tẹ́ bọ̀, kí ni o? Àtẹ́lẹsẹ̀ nù. Àtẹ́lẹsẹ̀. Àtẹ́lẹsẹ̀ nù. Ẹ ṣàlàyé ẹ̀ fún wa bó ti jẹ́ àtẹ́lẹsẹ̀. Ìdí tó tá a bá wo ẹsẹ̀, tá a bá wo àtẹ́lẹsẹ̀ báyìí ni a rí pé ọ̀tẹ̀ lọ. Ọ̀tẹ̀ lọ. Pẹ́tẹ́ lọ, pẹ́tẹ́ bọ̀. Àtẹ́lẹsẹ̀ ní. Ẹ tún gba ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún náà. Ṣé ṣe pé gbogbo wa lẹ́kùn lọ báyìí? Apá kẹrin ni lọ́lọ́run ká dára. Ìbéèrè kẹrin. Bẹ́ẹ̀ni. Ó lọ báyìí pé abù kò lójú, abù kò lójú, kí ni o? Abù kò lójú, kí ni? Odò ni. Odò. Odò ni. Tá a bá mú gbá nísìn, tá a bá fi bu omi lódò, kò lójú yóò sàn lọ ni, kò lójú. Ẹ jẹ́ kí n fún yín bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n sọ fún yín. Kò lójú. Omi ni. Omi ni ká sọ, omi ni. Mo fún yín, ẹ gbà. Omi ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Pẹ́ǹkútú wẹ̀wù rin, kí ni o? Pẹ́ǹkútú wẹ̀wù rin, kí ni o? Èkùọ́ nù. Èkùọ́. Só dá yín lójú? Ó dá mi lójú. Báwo ló ṣe jẹ́ èkùọ́? Ìdí tó fi jẹ́ èkùọ́ ni pé tá a bá wo èkùọ́, ìmíì tó tóbi jù ní máa ń gùn tó báyìí. Ẹmọ̀ tá a bá pa èkùọ́ ní ìsìn tí wọ́n bá mú ọ lọ yóò dùn pẹ́. Ẹ fún wa mọ́ ní pẹ́ǹkútú ọwọ́ ẹ̀wù rin. Ẹ jà fún yín. Irọ́ ọ̀rọ̀ ẹja fún wọn. Ẹ ti gbà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ lónìí. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Ó yẹ tún mú béèrè mi. Ẹ mú béèrè mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀keje. Ẹlẹ́ẹ̀keje. Atẹ òkú, òkú dún. Atẹ alààyè, alààyè ò fọhùn, kí ni o? Ẹ tún sọ. Atẹ òkú, òkú dún.
Atẹ alàyè, alàyè ò fọhùn. Kí ni o? Atẹ òkú. Òkú dún. Àwa tẹ alàyè, alàyè ò wá fọhùn. Kí ni? Kí ni o? Atẹ òkú. Òkú dún. Ó dún. Atẹ alàyè. Alàyè ò wá fọhùn. Alàyè ò fọhùn. Ẹ gbá mi. Ẹ ti wo. Ọ̀pàkàsọ. Ọ̀pàkàsọ. Ṣé kí n wá sọ àbí? Ẹ sọ. Àbí kí n fún yín ní àsìkò kó díẹ̀ sí? Ọ̀pàkàsọ. Ọ̀pàkàsọ. Ok. Ewé tútù àti ewé gbígbẹ ni. Tẹ́ bá rí i pé tá a bá mú ewé gbígbẹ tó ti gbẹ tó túmọ̀ pé ewé tó ti kú tá a bá mú tá a bá tẹ̀ ẹ́rì tí ó máa dún tí ó máa dún tí ó máa dún tá a bá mú ewé tútù kò ní fọhùn àbí kò ní. Ó ti dà ó ti dà. Látàárọ̀ tá a ti wá ń bi yín léèrè ìbéèrè mélòó lẹ ti dáhùn? Mo dáhùn 4. Ìbéèrè 4 tó túmọ̀ sí pé ẹgbẹ̀rún 8 ni ó bá yín lọ lé lónìí. Kí gbogbo ẹgbẹ̀rún 8 kó wá tó jẹ́ tẹ̀yìn. Gbogbo ìbéèrè tá a béèrè lónìí pátápátá ǹjẹ́ ẹ lè bá wa ṣàlàyé àkòrí rẹ̀? Àkòrí rẹ̀ ó ní ìjìnlẹ̀ Yorùbá náà ni. Ìjìnlẹ̀ Yorùbá ni. Ká lè bá a. Látàárọ̀ tá a ti ń mú àwọn ìbéèrè wá gbogbo ìbéèrè yẹn kí ni ó jẹ́? Àlọ́ ni. Àlọ́. Irú àlọ́ wo? Àlọ́ àpagbè. Àpagbè ni. Ẹ̀sìn o. Èdè ń sọ àlọ́ àpagbè. Ẹ̀sìn o. Àlọ́ àpamọ̀ ni. Ẹ̀mí ọ̀pá ẹ̀yàn mọ̀ ẹ̀yàn mọ̀ tó tí wọ́n ń pè ní àlọ́ àpagbè ó ní àlọ́ onítàn ó ní wọ́n ń pè ní àlọ́ àpagbè ó ní wọ́n ń pè ní àlọ́ àpagbè wọ́n sì tún wọ́n ń pè ní àlọ́ onítàn ṣùgbọ́n àlọ́ àpamọ̀ kẹ́mi ọ̀pá kẹ́yìn ọ̀mọ̀ túmọ̀ rẹ̀. Kí ló kọ yín lẹ́ẹ̀kan sí i? Orúkọ mi ni Mutiu Farouk. tó fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń bá wa bọ̀ láti ẹ̀ẹ̀kan àlejò wa ja ẹgbẹ̀rún 8 ni ó bá wọn lọ lé lónìí láì roko láì kọbè. Fún ẹ̀yin tí ẹ fẹ́ kópa nínú orí ètò yìí ẹ lè kàn sí wa lórí WhatsApp wa 08058988999 tàbí ẹ̀yin tí ẹ fẹ́ ṣe agbátẹrù ètò yìí lórí ìkànnì ATM Media TV àti ẹ̀yin tí ẹ fẹ́ polówó ó kọ tèmi ò yípadà Abubakar Tóyìn Mohammed náà ni. Ẹ bá wa dá sí lábẹ́lá àríwí sí ìyẹn comment section ojú tẹ́ fi ń wo ètò tá a gbé wá ẹ̀yin olólùfẹ́ wa a ó tún máa pàdé o ire.